bí à ń rebi àdánilógún ọdún bá ń ràjò àdánilọ́gbọ̀n oṣù àgbà oyè aṣíwájú gbogbo ìlú ìlúà Elijah Adeọjọ Ọjẹyinkan ó lọ nílẹ̀ yìí kò dágbà kan. bí a bá ń joyin bí a bá ń jọ̀dún bí a bá ń fi tan ewúrẹ́ yẹ ká o ká má gbàgbé pé àti kó lájẹ láyé o. bí ètò ìsìnkú yóò ṣe lọ rèé ọjọ́ kejì oṣù kejìlá ní service of song nílé wọn tó wà ní nọ́mbà 14 Mahmudu Bada Street Ìbímù ní ìlú Èkó ní déédéé aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ Friday December 19 ní wake ní ilé wọn tó wà ní ìlú Ìlúà ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní déédéé aago 4 ìrọ̀lẹ́ Saturday December 20 ní ìsìn ìdágbére fún aṣíwájú ìlú Ìlúà Elijah Adeọjọ Ọjẹyinkan yóò wáyé nínú ilé ìjọsìn Salem Baptist Church ìlú Ìlúà ní aago 11 òwúrọ̀ fífi ìyókùn ara bàbá fún erùpẹ̀ yóò wáyé ní kété tí ìsìn bá ti parí ní Balógun compound ìlú Ìlúà ìjọ ẹni ọmọsìn ló bímọ yóò gbìnàyà ní Ansarudeen primary school ìlú Ìlúà aṣíwájú ìlú Ìlúà Elijah Adeọjọ Ọjẹyinkan ẹ̀yin lọ́mọ pẹ́ńpẹ́ tá a fi tilẹ̀kùn ọ̀tẹ̀ ọmọ aríkùn gbọ̀rọ̀ má ríkùn gbébi sí ayọ́ bí à ń nù àwọ̀fẹ́lẹ́ bonú kò jẹ́ ká ríkùn ẹni tí ń ṣe ni ọmọ àtẹ̀ẹ́tẹ̀ẹ́ òbínú àtàpẹ́tẹ́ iná omi àkátí gbára rẹ̀ bí òòṣà amúniló lè má mọ ohun tí ń ṣe ni ìpàdé tún dojú àlá ó di bí ẹni ń jọ ni ọmọ Balógun sùn ń rẹ o. Mrs. Dorcas Adéjọkẹ́ Sàlámì ló ń kéde fún gbogbo mọ̀lẹ́bí.